káàbọ̀ sí ìkànnì ìwé ìròyìn Yorùbá. Ìròyìn jákèjádò ló dé sétí ìgbọ́-yín láti ojú òpó ìwé ìròyìn Yorùbá. Adéọlá Ọláníwájú ni oníròyìn yìí. Ṣáájú, ẹ gbọ́ àwọn kókó inú ìwé ìròyìn náà. A ó ṣe ìwádìí fọ́nrán Portable tó gbòde. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló sọ bẹ́ẹ̀. Ngozi Adichie ó fi ẹ̀sùn kan ilé-ìwòsàn Wúràkẹ́. Omijé bọ́ níbi ìsìnkú òṣìṣẹ́ FRSC tó wáyé ní Òṣogbo. Obìnrin kan rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n bóun wá iṣẹ́ o. Ibà Lassa tún ṣẹlẹ̀ rí ní ìpínlẹ̀ Nasarawa. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti fèsì sí fọ́nrán Habib Okikiola tí gbogbo èèyàn mọ̀ sí Portable tó gbòde kan. Nínú fọ́nrán náà ni Portable ti jókòó sórí àga pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ tó sì ń rawọ́ ẹ̀bẹ̀. Fọ́nrán náà fi hàn pé àgọ́ ọlọ́pàá ni ó wà o tí wọ́n sì ń kóyà fún un. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, Olúṣèyí Babáṣèyí ó fèsì. Ó wí pé Portable wà ní àhámọ́ àwọn ọlọ́pàá lóòótọ́ lórí ẹ̀sùn tí Àṣàbí fi kàn án. Ó bu ẹnu àtẹ́ lu lílù tí wọ́n lù ú nínú fọ́nrán náà àti bí wọ́n ṣe fi léde. Babáṣèyí wí pé àwọn kò faramọ́ bí àwọn ọlọ́pàá àgọ́ náà ṣe lu Portable. Ó ní lòdì sí òfin iṣẹ́ wọn. Bákan náà ló wí pé kò yẹ kí wọ́n ká fọ́nrán afurasí ìwé èèyàn yòówù tí kò bá jẹ́ lólòdì sí òfin tí wọ́n ká fọ́nrán rẹ̀ tí wọ́n tún wá fi léde. Ó wí pé àwọn yóò ṣe ìwádìí lílù tí àwọn ọlọ́pàá lù ní àhámọ́ náà. Ngozi Adichie fi ẹ̀sùn kan ilé-ìwòsàn Wúràkẹ́. Gbajúgbajà òǹkọ̀wé Chimamanda Ngozi Adichie ó ti fi ẹ̀sùn kan ilé-ìwòsàn Wúràkẹ́ tó wà ní Èkó pé wọ́n fi àìbìkítà wọn fi gba ẹ̀mí ọmọ rẹ̀, ọmọ kékeré, ọmọ tó ń lọ pé ọdún 2. Ngozi ṣàlàyé pé àwọn wá ṣe ọdún Kérésì ní Èkó ní ọmọ náà tí orúkọ rẹ̀ jẹ́ Ukanu. Ó bẹ̀rẹ̀ àìsàn. Wọ́n kọ́ rò pé òtútù ni àmọ́ àyẹ̀wò nílé ìwòsàn fi hàn pé àwọn kòkòrò àìfojúrí ló fà á. Wọ́n ṣètò àti gbé lọ sí orílẹ̀-èdè United Kingdom fún ìtọ́jú. Gbogbo ètò ti tò àmọ́ àwọn dókítà lọ́hùn béèrè fún àwọn àyẹ̀wò kan kí ó tó lọ sọ́hùn. Ó pọ̀ la tó máa lọ sí UK ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn Wúràkẹ́ fún àwọn àyẹ̀wò náà. Àyẹ̀wò náà gbà kí ọmọ náà kó wọ inú ẹ̀rọ wọn. Wọn kò sì fẹ́ kí ó mira. Wọ́n sọ fún ìyá rẹ̀ pé àwọn yóò pa iye Ukanu ní ráńpẹ́ ni o kó má bàa mira nínú ẹ̀rọ náà. Nígbà tó yá ni dókítà ló gbé ọmọ náà ní pàjáwìrì lọ sí ẹ̀ka pàjáwìrì tí àwọn nọ́ọ̀sì sì ń sáré kiri. Ìgbà náà ni Ngozi mọ̀ pé nǹkan ti yíwọ́. Ngozi ni dókítà tó kun ọmọ náà lóorun. Ó fún un ní àpọ̀jù oògùn apaniníyè tí wọ́n porúkọ ẹ̀ ní Propofol. Ó ní wọn kò tún yẹ ọmọ náà wò títí tó fi di pé èémí rẹ̀ lọ sílẹ̀. Wọ́n de ẹ̀rọ ìmímọ́ nínú wọ́n sì gbìyànjú láti jí sáyé. Ọmọ náà jí sáyé padà. Ó sì nílò láti lọ sí yàrá pàjáwìrì. Ngozi ní dókítà náà ó yọ ẹ̀rọ tí ọmọ náà fi ń mí. Ó sì gbé lé èjìká láti yàrá iṣẹ́ abẹ lọ sí yàrá pàjáwìrì. Nígbà tí yóò fi débẹ̀, èémí rẹ̀ ti lọ sílẹ̀ pátápátá. Ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ́gìrì. Ọkàn rẹ̀ da iṣẹ́ sílẹ̀. Ọmọ náà ṣe kú nìyẹn. Ngozi fi ẹ̀sùn kan ilé ìwòsàn Wúràkẹ́ pé wọ́n fún ọmọ òun ní àpọ̀jù oògùn Propofol. Wọn kò tún yẹ̀ ẹ́ wò. Nígbà tí ó tún jí sáyé, dókítà náà tún yọ ẹ̀rọ èémí nímú rẹ̀. Ó gbé e bẹ́ẹ̀ lọ sí yàrá pàjáwìrì. Ngozi ní ìwà ọ̀daràn gbà ni dókítà náà wò. Ọ̀rọ̀ rẹ̀ tẹ̀síwájú pé àwọn méjì mìíràn ló ti fi ẹjọ́ sùn báyìí nípa dókítà náà. Wọ́n ní bí ó ṣe máa ń fún àwọn ọmọdé ní àpọ̀jù oògùn nìyẹn o, kì í ṣe tí Ukanu àkọ́kọ́. Ngozi béèrè ìdí tí ilé ìwòsàn Wúràkẹ́ fi gbà á láàyè láti máa ṣiṣẹ́ lọ. Ó ṣèlérí pé òun yóò fa ẹjọ́ náà, òun yóò sì rí i dájú pé ọmọ mìíràn kò ṣe àgbákò dókítà yìí. Obìnrin kan rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n bóun wá iṣẹ́ o. Fọ́nrán kan ti jáde tó sì jà ròyìn lórí ìtàkùn ayélujára. Obìnrin kan ló fi fọ́nrán náà léde o. Nínú rẹ̀ ló ti ń wa ẹkún mu tó sì bẹ̀bẹ̀ pé òun fẹ́ ṣe iṣẹ́ o. Ó rọ àwọn èèyàn láti pín fọ́nrán náà káàkiri kí ó lè délé dóko. Obìnrin yìí ṣàlàyé pé kò rọrùn fún òun láti ṣe fọ́nrán náà àmọ́ òun ti súnkọ̀ gírí o. Ó ní òun kò mọ ohun tó lè ṣẹlẹ̀ bí òun kò bá rí iṣẹ́ tí òun yóò wá fi rí owó ní kíákíá. Wàyí o, obìnrin yìí là pé iṣẹ́ tó bá òfin mu ni òun fẹ́ ṣe o. Òun kò fẹ́ èyí tó lòdì sí òfin.
àwọn èèyàn tí ń ṣe àtagbà fọ́nrán náà, àwọn kọ́kọ́ sì náà rí wísí pé kì í ṣe òun nìkan ló wà nípò yìí, àwọn mìíràn gan kọ pé àwọn náà ń wáṣẹ́ o, wọ́n sì fi ìwé ẹ̀rí wọn fi gbá a nídìí. Omijé bọ́ níbi ìsìnkú òṣìṣẹ́ FRSC tó wáyé ní Òṣogbo. Àwọn èèyàn wa ẹkún mu níbi ètò ìsìnkú arábìnrin Olúwamáyọ̀míkún àti ọmọ rẹ̀ Adéṣẹwà tí wọ́n sin ní ìlú Òṣogbo lọ́jọ́ Ẹtì ọjọ́ 9. Ìtẹ́ òkú sí ilé ìjọsìn St. John Anglican tó wà ní Ìta Olókan ní Òṣogbo ni wọ́n sin Olúwamáyọ̀míkún àti ọmọ rẹ̀ sí. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó FRSC wọ́n péjú pésẹ̀ síbi ìsìnkú náà, àwọn kan ni wọ́n ṣe ètò pọ̀jù nínú sísí rẹ̀. Ilé ìgbókùúsí ti ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ òyìnbó iléèwé gíga ìpínlẹ̀ Ọ̀ṣun ni àwọn ẹbí ará ọ̀rẹ́ àti àwọn akẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti lọ gbé òkú Olúwamáyọ̀míkún àti ọmọ rẹ̀ Adéṣọlá ní aago 10 òwúrọ̀. Adarí àjọ FRSC ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn Adégbéwẹ̀gà àti àwọn mìíràn darapọ̀ mọ́ àwọn ọkọ̀ akọ́wọ́rìn tó gbé àwọn òkú náà lọ sí ìtẹ́. Wòlíì ìjọ St. John Anglican Lékan Sàlámì ló ṣe ìwàásù níbi ìsìnkú náà. Wòlíì Sàlámì ṣe ìwàásù fún àwọn èèyàn láti máa ro àtúbọ̀tán ilé ayé nínú gbogbo ohun tí wọ́n bá ń ṣe. Ìwàásù náà nípọn tó bẹ́ẹ̀ tí àwọn èèyàn fi bú sẹ́kún lọ́dọ̀ ẹrẹ̀gbẹ́. Kí wọ́n tó gbé àwọn pósí náà sínú ilẹ̀, àwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n ṣe ẹ̀yẹ ìkẹyìn fún un. Wọ́n fi àsíá orílẹ̀-èdè Nàìjíríà àti ti àjọ FRSC wọ́n fi bo àwọn orí pósí náà. Àwọn èèyàn wọ́n tún bẹ̀rẹ̀ sí ní wá ikú. Tẹkútẹkú ni àwọn èèyàn ni wọ́n tún ká o nígbà tí ìsìnkú parí. Àwọn èèyàn sọ̀rọ̀ Olúwamáyọ̀míkún ní dáadáa, wọ́n ní pé èèyàn rẹ̀ ní nígbà ayé rẹ̀. Ibà Lassa tó ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Nasarawa. Kò dín ní àwọn èèyàn 4 tí wọ́n ti kú ní ìpínlẹ̀ Nasarawa pẹ̀lú àmì tó jọ ti ibà Lassa. Àgbọ̀pé ilé ìwòsàn Awẹ́ a gbọ́ pé ìjọba ti ti ilé ìwòsàn Awẹ́, wọ́n sì ti fi àwọn òṣìṣẹ́ ibẹ̀ sí yàrá ìyàsọ́tọ̀ láti mọ̀ bóyá wọ́n ti kó àrùn náà. Ìdí ni pé ilé ìwòsàn náà ni àwọn ará àdúgbò wọ́n gbé obìnrin kan lọ tó sì kú lẹ́yìn wákàtí díẹ̀. Àwọn àmì tí obìnrin fi hàn ó farapẹ́ ti ibà Lassa. Èyí ni wọ́n gbìyànjú láti fìdí ẹ̀ múlẹ̀ tí ọkọ rẹ̀ náà fi kú lọ́jọ́ 7 pẹ̀lú àmì kan náà. Adarí ẹ̀ka àjàkálẹ̀ àrùn ìpínlẹ̀ náà, Ahmed Abdullahi, ó bu ẹnu àtẹ́ lu àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà pé wọ́n fi ọwọ́ yẹpẹrẹ wọ́n fi mú ọ̀rọ̀ náà ló jẹ́ kó tàn kárí. Abdullahi wí pé àwọn fi ọkọ̀ ránṣẹ́ sí Awẹ́ láti kó àwọn èèyàn 6 wá sí láfíà kí wọ́n sì fi wọ́n sí yàrá ìyàsọ́tọ̀, àmọ́ wọ́n sá lọ mọ́ wọn lọ́wọ́. Èyí yóò mú kí àrùn náà kó tún tàn kálẹ̀. Kọmíṣánná fún ètò ìlera ìpínlẹ̀ náà, Dókítà Peter Awẹ́, ó ṣàlàyé pé èsì àyẹ̀wò obìnrin tó kú náà fi hàn pé ó ní àrùn ibà Lassa lára. Yàtọ̀ sí ọkọ rẹ̀, àwọn 2 mìíràn ni wọ́n tún ti kú tí àyẹ̀wò wọn sì fi hàn pé wọ́n ní àrùn náà lára. Àwọn òṣìṣẹ́ ìlera ti wà ní Awẹ́ báyìí láti mọ gbogbo ẹni tó bá ti fi àmì àrùn náà hàn lọ sí yàrá ìyàsọ́tọ̀. Àwọn 6 tí wọ́n sá lọ náà ni ó ba ìjọba lẹ́rù báyìí pé kí wọ́n má tàn àrùn náà kárí orílẹ̀-èdè. A kò rí jù báyìí lọ lábala ìròyìn jákèjádò wa tó. Ẹ pàdé wa ní ìgbà mìíràn fún àkọ́tún ìròyìn. Ẹ ṣeun tẹ́ ẹ tẹ́tí sí wa.